ìjala jesu náà ni ọba mi tó gbélé ayé kalẹ̀ lórí ìsàn omi. Ọ̀run ló gbé ka orí òfurufú jángádó. Ó dúró gbọ̀n gbọ̀n gbọ̀n. Father, I thank you and I will forever be grateful to you, Lord. You've launched me to the realm whereby I have no option than to be praising you. Alágbára gíga 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 ẹ̀bá Èdùmàrè tó ń gbé lájúlé ọ̀run onílé ọlá ẹlẹ́wà ògo ọba tó fi iná ṣàgbéjì ara bá mi ọ̀run bá sọ̀run ọ̀run balógun lójú ìjà ìwọ ni mo yìn ìwọ ni mo gbéga lájúlé ọ̀run ọba mi Èdùmàrè. Alágbára gíga gíga lábẹ́nu àṣáṣí ọba tó lè pa ọba tó lè jí ọba tó lè sọdá ayé ní onílé ọlá. Ọba mi arúgbó ọjọ́ ọba tó ń dá kẹ̀ǹkẹ̀ lúkẹ́ lájúlé ọ̀run. Ọba táwùsá ń pè ọba tí yíbò ń pè ọba tí Yorùbá ń pè ní ọjàre arúgbó ọjọ́ ẹlẹ́bùrú kẹ̀. Ọba tí gbogbo dúníyàn ń pè lẹ́ẹ̀kan ṣoṣo tó ń gbọ́ gbogbo tí dúníyàn ń wí tí ò ní àmọ́ wí lẹ́yọ kọ̀ọ̀kan elétí gbóǹgbàròyè. Ọba mi ìwọ ni mo pè lójú olójú gbẹ́rẹ́gẹ́dẹ́ tó rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú dúníyàn ọjàre ó rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé ń bí. Ìwọ ni mo pè létí o. Ọba elétí ńlá elétí gbòòrò ọba tó ń gbọ́ gbogbo ohun tẹ̀dá ń wí arúgbó ọjọ́ onílé ọlá aláàfin ọ̀run. Oríkì Olódùmarè-Series tí ilé yọ ọjàre. Èmi ìjálá Jésù náà ni mo tún ti dé nínú agbára Elédùmarè ọba. Ó tún ti ta mí jí ó ní kí n máa yan lọ́jọ́ gbogbo ayé mi. Màá fi irun dúdú orí mi yìn ọ́. Irun funfun orí màá fi máa gbé ọ̀gá títí ọjọ́ ayé mi tí ń fi nájà ayé mi tán. Ọba tó dá mi sí ọba tó pa mí mọ́ nínú ewu gbogbo alágbàwí ẹ̀dá. Ọba arúgbó ọjọ́. Ọba arúgbó ọjọ́ orí adé ìjìgbà ìlẹ̀kẹ̀ lájúlé ọ̀run. Aláàánú mi ni olóore ọ̀fẹ́ mi ni. Aráyé wá mo pè yín mo rọ̀ yín ẹjẹ́ yẹn Elédùmarè ọba nínú ayé ń bí kí wọ́n máa gbọ́ lájúlé ọ̀run. Aráyé wá ẹjẹ́ yín ọba mímọ́ ẹjẹ́ gbólúwa mímọ́ ga. Ọba ìkú ọba ìsà ọba ìdípò ọba ìdíbàjẹ́ ìwọ lọ́ba ìbùbù tẹ́ ẹlẹ́bùrú kẹ́ gbẹ̀ngbẹ̀lẹ́kú lájúlé ọ̀run. You've launched me to the realm whereby I have no option than to be praising you. Ìwọ tọ́ba ìwọ táwùsá ń pè ìwọ tí Yorùbá ń pè ìwọ náà ní Yíbò ń pè ọjàre arúgbó ọjọ́ Èdùmàrè. Balógun lójú ìjà ìwọ gẹ́gẹ́ ní bá sọ̀rọ̀ ọ̀run alágbára gíga lájúlé ọ̀run. Ọba tó ti mọ èrò inú wa ká tó kẹ́pẹ́ ọba tó mọ ìrìn wa ńgbà tá a wà nínú orí ìyá wa ọba Èdùmàrè ọba tó ń so gbogbo pẹ̀lú ètò. Arúgbó ọjọ́ ọba tó dá mi sí tó gbé mi sínú ayé yìí ọjàre. Jẹ́ kí n sọ fún ọ arúgbó ọjọ́ ẹni tó gbà mí là ni mo sọ nípa rẹ̀. Arúgbó ọjọ́ ọba tó gbà mí lọ́wọ́ ègún òfin ni mò ń kì ni mò ń pè. Ọba tó lágbára tó borí ikú ọba tó ba ikú jẹ́ tó ba iṣẹ́ òkú jẹ́. Ikú oró rẹ̀ dà mo ní iṣẹ́ òkú agbára rẹ̀ dà ọjàre. Ìwọ tó fún wa lọ́mọ rẹ̀ ó fi rúbọ ètùtù fún ẹ̀ṣẹ̀ wa arúgbó ọjọ́ wọn ni ó máa sìn. Ọba mi tí ò ní fi ṣe ipò tó wà nínú ẹbí rẹ kó tó gbé ọ̀gá. Joseph ló sọ di prime minister ní ilé àjòjì. Ọba tí fadédé ní lórí ànífọ́ ẹni tí ò tiẹ̀ yẹ fún rárá. Màmá alóyún ọba Elédùmarè tó ń gbé lájúlé ọ̀run ìpẹ̀kun ọ̀run ló fi ṣẹlẹ̀ bó ṣe tóbi tó ọjàre. Ó tún finú ayé ọmọ ènìyàn ṣe bùgbé rẹ̀. Ọba arúgbó ọjọ́
is our solicitor ọjàre. Ọba arúgbó ọjọ́ is our redeemer ọjàre. Ọba Èdùmàrè is our advocate. Ọba tó lọ kẹ́nikẹ́sẹ̀, the first and the last. Alpha lọ́nà mi ga ni. Mo gbórúkọ rẹ, mo wárìrì. Ẹ̀rù bà mí. Orúkọ tó sọgbọ́, tó sọparun, ó sọ bẹ̀rẹ̀ sí ní wárìrì níwájú ọba mi òkè. Agbára tó borí ayé, tó borí àwọn alágbára ayé ọjàre. Mo gbé ọ̀gá, mo yìn ọ́ lógo. Ọba ìmọ̀, ọba ọgbọ́n, ọba òye, ọba tó lè pani, òun ló lè sọ́dá ààyè. Arúgbó ọjọ́ lájúlé ọ̀run. Kí n tó wá sínú ayé, ó ti mọ̀ mí. Kí n tó wá sínú ayé, ó ti mọ ohun tí ó jẹ́. Ọba tó létò, ọba elétò ní ọjàre. Ó sọ Joseph dọba. Joseph became prime minister. Nílé gbogbo lódùlódù. Ọba tí ṣàánú ẹni. Ọba Ọlọ́run CAC, Ọlọ́run tó ń gbani. Ọlọ́run Moses Sowande. Ìwọ lálágbára lájúlé ọ̀run. Ọba tó ń ṣiṣẹ́ agbára nínú ìjọ CAC, Ọlọ́run tí ń gbani. Tó tẹ̀dó sí ìlú kàrà ńlá. Ọba arúgbó ọjọ́, ọba tó lọ kẹ́rìkẹ́sẹ̀. You are our helper. You are our redeemer. You are our grace. You are enough for us. Ọba, you are sufficient for us ọjàre. Títí ọjọ́ ayé mi ni ó fi máa gbé ọ. Títí ọjọ́ ayé mi ni ó fi máa yìn ọ́. Oríkì Olódùmarè Series 3 lèyí o.